Àkàndá ló rọrùn lẹ́nu bíi tejò. Ajáwó àrùn Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Ní kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Àánú Olódùmarè òkúkú ní fi wálẹ̀. Àlérí ń gbé sọnù bí òṣè bí ọmọ. Ilẹ̀ Yorùbá ò ní di ilé ogun. Yóò dùn. Yóò pẹ́. Ilẹ̀ Yorùbá yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Wòye àná rí tí mo ṣètò kan nípa kábíyèsí kan nílùú Ifọ̀ tó dá odidi bàbá àgbàlagbà kólẹ̀ níta gbangba lẹ́gbẹ̀ẹ́ títì. Wọ́n ṣí fìlà lórí bàbá òun, wọ́n fọ́ bàbá òun létí. Nínú fídíò tí ń jà rìnrìn káàkiri tèmi náà play lórí program mi ọ̀hún. Láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ owó ìròyìn ló ti gbé e. Bàbá tí wọ́n dákúnlẹ̀ wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ̀gbọ́n tí bàbá yìí sọ, ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ gbólóhùn kan lórí ètò lánàá. Mo ní tí n bá fẹ́ mọ orúkọ kábíyèsí yẹn kò gbà mí ní ìṣẹ́jú 5 láti mọ̀ ọ́. Kété tí ètò yẹn drop, pápápá oríṣiríṣi àwọn èèyàn tó mọ kábíyèsí ọ̀hún ti mọ̀, àwọn tán mọ̀ nínú iṣẹ́ ọlọ́pàá ti pè mí, wọ́n ti ṣàlàyé bó ṣe jẹ́ fún mi. Then lára ẹ̀ náà ni ẹnìkan tó mọ ìdí ìṣẹ̀lẹ̀ yẹn gangan ó wá pè mí, ó wá ṣàlàyé fún mi, mo wá sọ ìròǹgbà mi fún wọn. Wọ́n ní fídíò yẹn gùn jù bẹ́ẹ̀ lọ. Ìdí ni pé ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ gangan kò jáde nínú fídíò. Ó wá ṣàlàyé bó ṣe jẹ́ fún mi. Bó ṣe ṣàlàyé tó wá jẹ́ ó wá tálì pẹ̀lú ìparí fídíò. Mo wá ní ẹni tó gbẹ́jọ́ ẹnìkan tó sòpánù bí owó mi ní àṣà mi ní pẹ́ni tó gbẹ́jọ́ ẹnìkan tó sòpánù tó bá gbọ́ òdì kejì ẹjọ́ yóò tún ọ̀pá ẹ̀ mú padà. Wọ́n bàbá wa máa sọ̀rọ̀ kan wípé agbẹ́jọ́ ẹnìkan dàgbà òṣìkà. Wọ́n wá tún ní ẹlẹ́jọ́ ṣàdídòwí kò sẹ́lẹ́jọ́ tí rojọ́ ẹ̀bí mọ́ra rẹ̀. Ìdí ni pé bẹ́ẹ̀ lómi bá rojọ́ kalẹ̀ fún nípa ẹnìkan yóò dàbí kẹ́ mú àdá kẹ́ gán onítọ̀hún lórí lójú ẹsẹ̀. But unfortunately tẹ́ ẹ̀ bá farabalẹ̀ ẹ̀ ti gbẹ̀mí aláìṣẹ̀ kẹ́ tó mọ̀ wípé ìwà wàrà òṣèré dà lórí ìkọ́ bíbọ́ ní bọ́ sani lẹ́sẹ̀. Ẹ ti gbẹ̀mí aláìṣẹ̀ kẹ́ tó mọ̀ wípé ẹni ọba fi wà wàrà múrógbò ọkà yóò dá kòkò lu pé kò sí tó wù kó lè ṣẹlẹ̀ nílé ayé. Ká fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ká fi pàmùkùrù pẹ̀lẹ́, ká má bàa àti ba nǹkan jẹ́ jìnnà ká tó rí ìdí òótọ́ ọ̀rọ̀ la fi máa sọ pé jungle justice kò dáa. Yẹ́dẹ̀ wàá rí social media bó ṣe lóore ló níbi a máa tẹ ìròyìn dáadáa kálẹ̀, ìròyìn aburú, ìròyìn èké, ìròyìn tí kìí ṣòótọ́ ó yára láti tàn kálẹ̀. Wọ́n á ní nǹkan rìn like fire. Social media ni wọ́n ń bá wí bẹ́ẹ̀, at least especially kéèsì tí àwọn èèyàn bá ní interest nínú ẹ̀ tó bá dàbí ìyànnìjẹ́ bí irú ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí. So ńgbà tó nítọ̀ ń ṣàlàyé fún mi kí n mọ̀ sọ kí ló nítọ̀ ń gangan sọ. N tí mo bá pàdé nínú ìròyìn láàárọ̀ yìí ó ní it's inhuman. Ogun vows to probe Monarch seen molesting man in viral video. So ìyẹn jẹ́ ìròyìn tó jáde láàárọ̀ yìí lára nínú àwọn ìwé ìròyìn. Nínú ilé náà ni mo ti rí I was beaten, threatened with death by Ogun Monarch, says 73-year-old man. Because orúkọ bàbá 73 yìí pàápàá látàlẹ́ àná náà wọ́n ti sẹ́ndẹ̀ sí mi pé Chief Àríọlá Abraham Love JP ilé ń jẹ́. So ọba tí wọ́n lọ humiliate ẹ̀ òun náà ni ọba Sẹ̀míò Ọláwálé Ògúndọ̀bí di olórílẹ̀ of orílẹ̀ Ifọ̀. Kì í ṣe olórílẹ̀ orílẹ̀ Ifọ̀ ni
ni bàbá yìí jẹ. Now ìgbà tí wọ́n interview Chief Ariola ló sọ wípé I was beaten, threatened with death by Ogun Monarch. Ìwé ìròyìn Punch ló gbélé jáde lẹ́ni o 73-year-old man. Wọ́n ní a 73-year-old man, Chief Abraham Ariola, who was allegedly brutally attacked in public by the Olórílé of Orílẹ̀-Ifọ̀ in Ogun State, Ọba Sẹ̀mí Ògúnjọbí, is seeking the protection of Nigerians and relevant authorities from the monarch. Tẹ́ bá gbọ́ nínú ètò tí mo ṣe lánàá, yẹ́ rí pé mi náà lọ sí eré abẹ̀yẹ pé di Aládé bẹ̀tà máa yí gbọ́dọ̀ sú ọba yẹn kọ́dẹ̀ fẹ́rẹ̀ ẹ̀kọ́ lọ́rùn nǹkan kan gbọ́dọ̀ ṣe kíjọba àpẹẹrẹ ògbọ́dẹ̀ dá sí. That means we are on the same path. The victim, in an interview with Punch Metro on Sunday, claimed the monarch had vowed to pay me láti pa òun following a video showing the elderly man being repeatedly assaulted and publicly humiliated on the street over an alleged chieftaincy dispute. Although the monarch denied being the person seen humiliating the elderly man in the video during a separate interview with Punch Metro on Sunday, sources within the community, the victim, and Emmanuel Ojo, the senior special assistant on new media to the state governor, Dapo Abiodun, confirmed the monarch identity in a post condemning the video. The brief yet unsettling video captured one of the monarch's aides snatching the elderly man's cap as he met disoriented while another struck him from behind, despite his polite attempts to ask what he had done wrong. Shocked by the slap, the distraught chief lamented in Yoruba, "I am not feeling well." In response, the monarch coldly retorted, "Die. If you want to die, we will bury you and nobody will know." "I didn't offend you, Kabiyesi. I've done nothing wrong. I am not interested in any chieftaincy title. I will come to see you, Kabiyesi," the humiliated man pleaded. As the monarch, whose face was not visible in the videos, continued to hurl insults and curses at him, while the victim was forced to lie flat on his chest. "The entire Ifọ̀ land belong to me. Kábíyèsí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀. I will send you to prison. I own the entire Nigeria police force. I will send you to prison," the monarch boasted. Meanwhile, Ojo, who verified the identities of the monarch and the victim, condemned the disturbing act. He said, "I came across a disturbing video online showing Chief Ariola Abraham being subjected to public humiliation and physical assault. In the video, he was kneeling on the road while being slapped and verbally abused by someone identified as Obasemi Olawale Ogunjobi, the Olórílé of Orílẹ̀-Ifọ̀. This incident reportedly stemmed from a kingship supremacy dispute. The king allegedly took offense at Chief Ariola Abraham perceived support for a Corona Oba named Wasiu, as mentioned in the video. In response, he confronted the elderly man in his area and treated him in a manner unbefitting of a traditional ruler. Gẹ́gẹ́ bá àná ṣe sọ́lá náà nù, such an act is highly condemnable and completely unjustifiable, regardless of the underlying issues. Ìmúlẹ̀ sọ, irrespective of the ṣẹlẹ̀, they can call the man to the palace. There are most dignified and lawful ways to address disputes, of course, especially among traditional rulers. Resorting to force, assault, and public humiliation is unacceptable and must be strongly denounced. So, nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Chief Ariola, ẹgbọ́n nǹkan tó sọ, only I was the one being harassed in the video.
the Oba of Olorile, the Oba of Olorile of Orile-Ifo, is the one who assaulted me. It happened in January 21, 2025, around 11 a.m. January 21 ló ti ṣẹlẹ̀, fídíò náà ẹ̀sẹ̀ wá jáde. Okay, I wasn't feeling well, so I went out to get some food. When he saw me, he called me over, and that's when the beating started. I didn't offend him in any way. If you watch the video, you hear me begging him to tell me what my offense was. I told him that if I had wronged him, he should have called for me. I still don't know what my offense is. I couldn't do anything since he claimed to hold the Nigeria police force and dare me to go to any authority I know. What could I do? I want Nigeria to come to my aid. He has vowed to pay me. Okay, so Kábíyèsí ìgbà tí wọ́n bèèrè lọ́wọ́ tiẹ̀ ó deny ó ní I'm not familiar with the video you are referring to. I've been receiving numerous calls from the past 3 weeks regarding it. The forces submitted petitions to various authorities, including Aládé, the Zone 2 Command, and the state governor. A newspaper has published a statement confirming that I am not the person in the video. So Kábíyèsí parọ́ bí àwọn kọ́ nígbà tó pọ̀lọpọ̀ èèyàn tó dá wọn mọ̀ sọ páwọn ni ẹni tí ṣẹlẹ̀ sí sọ páwọn ni. So táwa ní parọ́ kálukú lọ́nà méjèèjì ó dídí ọba àlú ọ̀gbọ́dọ̀ mọ́ parọ́ ó dá o èmi ni o ìjà ló dé lórí ìgbòho o ntọ́fà lélẹ́yìí. So ntọ́ba mú lórí ìlú fi mọ́ deny tẹ́ẹ̀dẹ̀ sọ pé ilẹ̀ ni gbogbo ọlọ́pàá Nàìjíríà sáwọn ọlọ́pàá Nàìjíríà ti yà kúrò lákàtà yín ni wọ́n ti yà kúrò lábẹ́ ìṣàkóso yín lágbára lórí wọn mọ́ àṣìlò agbára ni. Now òdìkejì ẹjọ́ yìí kí ni tó ṣẹlẹ̀ gangan pàtó? Kábíyèsí ni wọ́n wà nínú fídíò yẹn lóòótọ́ ọba Orílẹ̀-Ifọ̀, ṣùgbọ́n olóyè Ààrẹọlá àwọn náà parọ́ báwọn ọmọ nǹkan táwọn ṣe. Kí ni wọ́n ṣe, kí ló ṣẹlẹ̀? Pápápá mo fẹ́ sọ ṣùgbọ́n mo fẹ́ sáré tọrọ ìṣẹ́jú méjì péré tí n bá padà dé kí n wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ gangan. God bless you all. Mo kí gbogbo etí tó ń gbọ́ anílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wá ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kọ̀ sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálálẹ́ ẹ má kà pépà bù ẹ kọ̀ sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lórí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìjẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìbẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, apákọ̀ọ́ra á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jù yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ohun inú ẹ̀dọ̀ ni.
ṣùgbọ́n hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì ìdẹ̀rù kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ gbógbóòmù Ìyáìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó ti ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ gbógbóòmù Ìyáìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòmí wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ gbógbóòmù Ìyáìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọmọ àdídì máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nínú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ gbógbóòmù last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not gbógbóòmù, it can never be like gbógbóòmù. I used to tell you, health is something to be treasured. Ire o. Now, ẹ káàbọ̀ padà. Mo wí lẹ́ẹ̀kan mo ní olóyè Àrẹ̀ọlá, a lè pè wọ́n ládẹ́tẹ̀. Adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan parọ́. Onígbà tí mo lé mú, tí ń sá lọ mo lé mú, wọ́n gbá létí. Wọ́n á bẹ̀rẹ̀ sí lé wàlé kan náà báyìí. Bí wọ́n bá ti rọ́wọ́ tí ó fi gbà létí, èyí kan náà dà. Adẹ́tẹ̀ kì í lé kan náà. Now, gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣàlàyé fún mi, ó yẹ kẹ́ wọ́n sá, ó yẹ kó lówó ẹ̀ ó wà. Nǹkan tí kábíyèsí fi bàrìn àjò yẹn jẹ́ fúnra wọn ní ìdájọ́ gbàgede tí wọ́n dá, ní ìdókòókò mọ́ni tí wọ́n dún, ní èpè ràǹdẹ̀ràǹdẹ̀ tí wọ́n ń bù jólẹ̀. Ntọ́sẹ̀lẹ̀ ò tí ì wàrántẹ̀, ntọ́sẹ̀lẹ̀ lè gbòòyàn, ṣùgbọ́n kéèyàn ó gbé sára gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. That is number one. Ipò tí àwọn wá wà gẹ́gẹ́ bí olórí ìlú, gẹ́gẹ́ bí ọba aládé, kò fààyè lẹ̀ fún nǹkan tí wọ́n ṣe. Kì mọ́ fún níbo dídí sán. Tẹ bá gbọ́nu fídíò yẹn, kábíyèsí yẹn ń dárúkọ ẹnìkan pé mo fi Wàsíù jẹ baálẹ̀ lóru. Ẹni tí wọ́n pè ní Wàsíù yìí, olórílẹ̀ Ifọ̀ yìí, orílẹ̀ Ifọ̀ yìí ló fi jẹ baálẹ̀ lóòótọ́. Nígbà táwọn èèyàn kan dúró nídúró wípé kò ní jẹ́, wọn ní jẹ́ kó jẹ́, ló fi rìsọ́ọ̀tì sí pé wọ́n fi jẹ baálẹ̀ lóru. Olórílẹ̀ ìdúró tì í lásìkò ìgbà náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Oliver Twist làwọn ọmọ ẹ̀dá. Bàbá ń gbàdúrà kẹ̀kẹ́, bàbá ní kẹ̀kẹ́ àdúrà alùpùpù láàmú ẹgbà, bàbá lálùpùpù àdúrà mọ́tò láàmú ẹgbà, bó ṣe ti ẹrọ mi bí ká mọ páàkì ẹ̀sọ́wọ́ òkè ká mọ tì sí fírì láàárọ̀.
bàbá tó wá fojú ko náà wàhálà àlòkù ọkọ̀ á tún gbàdúrà tó kún bọ̀ ìjọkíjọ tá a bá tún ti wá rí mọ́tò tó tó ọ̀sàrà tí ń kọjá lójú títí gbá ó lọ́n ti ẹ̀sìn mílẹ̀ lẹ́ni tí gun ọ̀sàrà mọ́tò Oliver Twist ni wa nǹkan kì í tó wa. ìyẹn túmọ̀ sí pé orí adẹ́tù ń pètè àrán orí adáràn ń pètè ọba. orí adẹ́tù ń lè Wàsíù tẹ́lẹ̀ orí adẹ́tù rẹ̀ wá ń pètè àrán èyí ò láti jẹ baálẹ̀. ó wá mọ olórílẹ̀ Ifọ̀ yìí lọ sábà nígbà tí nǹkan ò sẹ́nu rí tí nǹkan ò fẹ́ rìn lọ́nà tiẹ̀ ó forílẹ̀ olórílẹ̀ Ifọ̀ ṣe ọgbà ó wá sálù ọgbà olórílẹ̀ Ifọ̀ wá gbà nígbà odò ó di baálẹ̀ ó wá fẹ́ dádé ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ba kò wá gbé lórílẹ̀ Ifọ̀ mọ́ tàbí káfi sípò pé alákàrà kì í fẹ́ kẹ́lòmíì ó dé ó lè sọ fún lórílẹ̀ pé ó fẹ́ dádé kó lórílẹ̀ wò wípé ìkọjá ìmọ̀ rẹ o olórí kẹ̀kẹ́ sọmọkùnrin ò tiẹ̀ ní bèrè adé orí tó ń gan tó bá yá tàbí kó ń rò wípé kí Wàsíù rò wípé kò ní dá kó wọn lọ bá olórílẹ̀ pé ó fẹ́ jọba o yọ̀dà bẹ́ẹ̀ ni pé òun ò ní tẹ́ lọ́rùn nìyẹn fi wá gba ọ̀dọ̀ àwọn tó jẹ́ ọ̀tá olórílẹ̀ Ifọ̀ lọ kí wọ́n wá dé òun ládé ọ̀dà bẹ́ẹ̀ pọ́n ti wá dádé wọ́n wá fẹ́ wúyè ẹni tí wọ́n pè lólóyè ààrẹ ọlá yìí Wàsíù yẹn ti wá promise ẹ̀ lóyè pé òun ó fi joyè nínú ìjọba òun wọ́n jọ múra kùkù kẹ̀kẹ́ pé òun ó ṣènáwó ìwúyè ọba according to ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn kábíyèsí yẹn sọ wípé síbẹ̀ tí ra màálù ẹ̀ ti ra àǹkàrá tán bá bí ń da kẹ́ẹ̀kọ́ rògbà àǹkàrá yẹn kẹ́ẹ̀ wo àǹkàrá yẹn kẹ́ẹ̀ wá wo tó ń ṣe. so mi ò mọ̀ bóyá bó ṣe rí gangan ló ṣùgbọ́n ẹni tí wọ́n sọ fún mi nìyẹn ẹni tí ó sọ fún mi bó ṣe wo program mi tán ló ní ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yẹn o báyìí ló ṣe rí àwọn ọ̀dà mi lẹ́bi o báyìí kàṣá báyìí kàwòdì bó ṣe rí lélẹ́ o ẹni tó pè mí gangan bẹ orílẹ̀-èdè France náà ti pè mí so wọ́n wá jẹ́ kó yé mi wọ́n wá sọ oríṣiríṣi nǹkan tí kábíyèsí yìí ti ṣe ìyẹn olórílẹ̀ Ifọ̀ yìí ní ti dáadáa fáwọn èèyàn tí mo wá sọ fún ọ ni wípé ẹbí kì í ṣe tèmi ìdí ni pé ààrí odidi fídíò mo ní kábíyèsí kò kù èmi sọ bẹ́ẹ̀ mo ní ọ̀nà wo ni kábíyèsí fi kò kù ni wípé ta ló rìkọ́ọ̀dù fídíò yẹn ó gbọ́dọ̀ jẹ́ni tó súnmọ́ kábíyèsí ta ló rìlíìsì fídíò yẹn ìgbọ́sẹ̀ tó rìkọ́ọ̀dù fídíò náà mọ̀ rìkọ́ọ̀dù ààrẹ ọlá nìkan kò píìkì ojú kábíyèsí ó túmọ̀ sí pé kábíyèsí wà wí àpé wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n dẹ̀ wọ́n àsọ̀tì ẹni yẹn níta gbangba mo ní yẹn lókù díẹ̀ káàtó ẹni yẹn ní fídíò yẹn gùn jù bẹ́ẹ̀ lọ tàbí kọ́ jẹ́ àwọn ọ̀tá kábíyèsí ló rìkọ́ọ̀dù nínú ọ̀tá kábíyèsí kọ́ lẹ́ni tó rìkọ́ọ̀dù kábíyèsí ò lè gbà kí ẹni tí ò súnmọ́ owó déédéé kí fóònù mọ́lẹ̀ kó máa rìkọ́ọ̀dù nǹkan tí wọ́n ń ṣe mo ní and again gbígbé tí wọ́n gbé síta ìlọ́jà káwọn ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwádọ̀rí ń tó ṣẹlẹ̀ náà ni everybody sọ̀rọ̀ lé lórí so èmi ò sọ fún tọ̀ pé bóyá máa padà sọ nǹkan kan nípa ẹ̀ ìmúdíẹ̀lẹ̀ tó ti sọ̀rọ̀ fún mi ni mo sọ pé àti gbẹ́gbẹ́ ẹnìkan ti sọ̀pánù still òdìkejì ẹgbẹ́ yẹn náà kò túmọ̀ sí pé kábíyèsí wà justify rárá o oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà ṣẹ́tù ìjà alẹ̀ ìjà ọba bàbá du ọba sí ọ̀bọ̀ sí lọ́wọ́ alẹ́ lọ ilé ẹjọ́ bàbá rògbò wọn yan níjà alẹ́ lọ ilé ẹjọ́ wọ́n máa ń bá ní dulẹ̀ alẹ́ lọ ilé ẹjọ́ bí kábíyèsí ibà mọ̀ wípé ẹni tó fẹ́ jọba ẹ̀ ò tó sọ́ba wọ́n ní gbìmọ̀ lọ́balọ́ba ń pèlè Ògùn wọ́n ń ṣèpàdé wọ́n ní gánwó wọ́n ní chairman láàrin wọ́n láwọn olóyè tí wọ́n lè pè a ní commissioner for the local government and chieftaincy affairs
ní gbogbo state kí ló dé tí ò lè pè kán nu wọn ṣàlàyé fún kán kóra wọn lọ síbẹ̀ kán dẹ̀ bá wọn yanjú ẹ̀ wáì tó di n tá ń dá bàbá 73 years old tá ń da kọ́lẹ̀ lérò náà tá ń sí fìlà lórí ẹ̀ tá wá ń fọ létí bí ìgbà tá ń nà bébì ìyẹn kù díẹ̀ káàtó kò wá justify anywhere lóòótọ́ la gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Ògùn sọ pé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ to the best of my understanding still ó yẹ kí wọ́n fi bàbá olóyè yìí kọ́ kábíyèsí ọ̀hún lọ́rùn lo and behold ọ̀pọ̀lọpọ̀ stories nípa kábíyèsí yìí ni mo ti gbọ́ lẹ́nu alẹ́ àná mọ́júmọ́ àárọ̀ yìí ṣùgbọ́n mo wò pé àwọn eléyìí ọ̀kàn mi èyí tó kàn mí ni mo wá sọ ń parẹ́ yìí Yorùbá ní ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ lọ́yìn tó gbọ́ abetilukára bí ajere wọ́n ń perú wa bẹ́ẹ̀ ni gbajúmọ̀ sí ni wá a kì í wá nǹkan tí a fi ń tà bá fẹ́ rí so wọ́n ti tán mọ kábíyèsí délédélé wọ́n ti narrate story ẹ̀ mo ti gbọ́ dáadáa nípa wọn mo ti gbọ́ ìdàkejì nípa wọn ṣùgbọ́n mo wá wò wípé ilé tó kàn mí ni láti wá balance story tí mo sọ lánàá gbàtí ìsìkáwò yóò lè mọ̀ wípé bí ọba ní tó ṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe lásán o bí ọba síná èéfín kì í dédé rú obìnrin tó fìdòwú ṣàkọ́bí bàbá béèrè lọ́wọ́ ẹ̀ ó yẹ kó ṣàlàyé ibi tó bí ìbejì sí wọ́n ní síwájú ijó gẹ́gẹ́ èèyàn lọ kẹ́sìn lórí ẹsẹ̀ òníkà Yorùbá lẹ gẹ́sìn kẹsẹ́ ẹni ń tàpá ọmọ èèyàn wo ni wọ́n kiri bọ̀ níkùn tí ò ní fàbínú yọ gbogbo ìwà tí kálukú wa bá ń wù ẹjẹ́ á máa sọ ṣe gbogbo àjòyè ilé ayé nìkan náà lọ́mọ o to the best of my understanding wọn ò ṣe ń tọ́ da fún kábíyèsí olórí Ilé Ifọ̀ ìbínú kábíyèsí ni gbogbo wa rí àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n máa yín èèyàn létú lábẹ́lẹ̀ wọ́n dẹ̀ máa ṣe yé àwọn náà ni ó tó máa sọ pé akí ló ṣe ọ́ àwọn náà dẹ̀ ni wọ́n yí ọ létú ìkọ́sọ olóyè Ààrẹ Ọlá Abraham yẹn sọ pé òun ò tí ì mọ tó ń ṣe dòdì sí i ilé mi wá ń sọ fún pé n tí wọ́n lè ṣe rèé o wọ́n lè dí àpò pọ̀ torí pé yìí náà fẹ́ gboyè and again wọ́n sọ débi pé olóyè yìí mú oògùn wá sí palace ní wọ́n ní kó wá sọ nǹkan lẹ̀ sí palace pé kábíyèsí yẹn lè débẹ̀ yẹn ni wọ́n da ẹja alẹ̀ lórí ọ̀kadà ni orí ọ̀kadà lọ́wọ́ àná ti ní ká drop ẹ̀ òun dẹ̀ sọ pé ńgbà tó ń lọ ni wọ́n dáhùn dúró níbo ni kábíyèsí wà tó fi dá dúró ṣé kábíyèsí wà lérí ìná ni ṣé wọ́n rin ilé ọba káàkiri ni ṣé wọ́n jókòó sábẹ́ igi ni láago 11 àárọ̀ ni mo sọ wípé ẹlẹ́jọ́ Ṣadédọ̀wé kò sẹ́ni tẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tí yóò rojọ́ ẹ̀bí mọ́ra rẹ̀ àfẹ́mi nìkan ni mo lè rojọ́ ẹ̀bí mọ́ra mi tí n bá jẹ̀bi because I will always be frank I will always say the truth mi bá jẹ̀bi èèyàn sọ fún gbangba kí mo jẹ̀bi ẹ̀ o ẹ̀ nípa mi sí o so lóòótọ́ ni wọ́n yẹ kí màá yọ sọ pé káwọn èèyàn ó gba ohun o kí wọ́n mọ̀ pa o torí threatening words tó ti wà ń bẹ̀ kábíyèsí yẹn ọmọ implication ẹni tó sọ wọn ọmọ bó ṣe lówúra sí wọn ọmọ wípé ayé jẹ́ ti èjìlá wà yìí kọ̀ǹpútà èjìlá wà yìí íńtánẹ́ẹ̀tì èjìlá wà yìí ọ̀rọ̀ ọmọ rìn bí iná ni so gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kárẹ́tì ẹni mọ̀ gbọ́ ká sì sọ́ra sọ wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ ò ní sábà wa lẹ́sẹ̀ ọ̀rọ̀ yàtọ̀ sọ́kọ́ ọkọ àmọ́ sábà yàn lẹ́sẹ̀ ọ̀rọ̀ náà mọ́ sábà yàn lẹ́sẹ̀ o wọ́n wá ní àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pé a ní tẹnu gbóbi ọwọ́ ìyá wa máa sọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ olè fàmí lẹ́nu ya tí ó bá fàmí lásọ ya ló kù irrespective tí wù kọ́ jẹ́ ó yẹ kẹ́rú ọ̀sá ó yẹ kó lówó ẹ̀ wà ibi tó lówó ẹ̀ wá sí ni ọ̀dà ọ̀nà tó lówó ẹ̀ gbà wá ni ọ̀dà ó yẹ kí kábíyèsí ó bínú ìbínú ẹ̀ ló wá pọ̀ jù ìbínú ẹ̀ làwa rí làwa fi dájọ́ so ìjọba ìpínlẹ̀ Ògùn a mọ̀ pé ẹ bá gbégbèsè tó yẹ lórí ẹ̀ àkàndá ló rọ̀ lẹ́nu bíi tèjò iṣẹ́ tá a rọ́kọ́lọ́kọ́ ń ṣe nínú oko ìtọ́nà ọba gbélé mi lọ́wọ́ lélẹ̀ yìí àdánìkàn ní yàbàrá jukọ̀ ẹ̀bá ọ̀nà òwò àdámọ̀ ní kàdálẹ́yìn tọkọ ní yọkọ lẹ́nu òjì láòrí gbé sáré fóòrùn ẹgbà mi bí mo ṣe rí ni bọ́lá ọba ṣe dá mi ni so ètò tá a ṣe lálẹ́ àná
náà ni àníkáwá ṣe àfikún ẹ̀ lónìí kẹ́ lè mọ kí ló fa sábàbí ọ̀rọ̀ bóò ní ṣúṣe kú bóò lọ́bẹ̀ ṣe bẹ́ bóò ní wọ́n ṣe débi tí wọ́n wà tán fi ń dára wọn kúnlẹ̀ tán fi ń fọ́ra wọn létí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àná Olódùmarè ò ní fẹ́ni kọ̀ọ̀kan sílẹ̀ o gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé ẹ̀ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. bí bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. olóyè Àrẹ̀ọlá bó bá rọrùn ẹ lọ ṣàtúnṣe lọ́dọ̀ orílẹ̀ Ifọ̀. ìjàlódé tó rẹ̀ dòwe ta lọ́gbẹ́ ní Wàsíù orílẹ̀-adé o orílẹ̀-oyè o ẹni ó bá fọ̀ lè rú Yorùbá níta bá fọ̀ tẹ̀kú ilé ọ dámi ọbẹ̀ yóò rù pa náà ni ọjà tá a bá fi rọ́pìlẹ̀ rẹ̀ èké la fi tú o ọlọ́wọ́ ṣàánú gbogbo wa o. èdè àtàṣà Yorùbá ò ní wọ́ mi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjù àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko. ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.